lẹ́yìn tí wọ́n kéde ọ̀gá àgbà ẹgbẹ́ onímọ́tò NURTW National Union of Road Transport Workers ti ìpínlẹ̀ Èkó àná Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ìyẹn ẹgbẹ́ onímọ́tò NURTW níṣe ni ẹni tó jẹ́ alátakò ẹ̀ tó jẹ́ ààrẹ àná nínú ẹgbẹ́ náà Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá ìlú mà ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ tó sì jẹ́ kó di mímọ̀ pé èèwọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ àti pé ó fojú òfin Nàìjíríà àti àwọn ilé ẹjọ́ pẹ̀lú adájọ́ Nàìjíríà wọ́n fojú wọn rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pẹ̀lú bó ṣe kéde MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò tuntun. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ mẹ́rin nínú ìpínlẹ̀ mẹ́fà tó wà nílẹ̀ Yorùbá ìyẹn àwọn alága ẹgbẹ́ NURTW wọn ni wọ́n yan MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ tí yóò ṣojú ilẹ̀ Yorùbá típò ààrẹ náà kàn fún odidi ọdún mẹ́rin tó sì jẹ́ pé olú ilé ẹgbẹ́ onímọ́tò NURTW ilẹ̀ Yorùbá tó wà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣe ìdìbò náà. Lẹ́yìn tí MC Olúọmọ jáwé olúborí ni wọ́n búra fún lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ l'Àbújá lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí the 11th of November 2024. ṣùgbọ́n Tajudeen Bàrúwá tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà tí wọ́n ti lé kúrò báyìí ó mà ti sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí bàbá náà tó fi síta nípasẹ̀ agbẹjọ́rò ẹ̀ amòfin Tolú Babalẹ́yẹ ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ pé ihun tó ń ṣẹlẹ̀ náà ńṣe ló sì ń ya òun lẹ́nu gidigidi tí ọ̀rọ̀ òun ò sì yé òun. Ó ní ìgbà tí wọ́n fẹ́ gbé MC Olúọmọ wọlé lọ́nà ẹ̀bùrú ilé àwọn gba ilé ẹjọ́ lọ bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyẹn National Industrial Court tó wà ní ìlú Àbújá ni wọ́n dá wọn láre lọ́jọ́ 11 oṣù kẹjọ ọdún tá a wà yìí the 11th of March 2024. kódà onídàájọ́ Oyèwùmí ni wọ́n ló gbé ìdájọ́ kalẹ̀ wípé Bàrúwá ni kó máa ṣe ààrẹ ẹgbẹ́ NURTW lọ. Wọ́n ní níṣe ni MC Olúọmọ àtàwọn alátìlẹyìn ẹ̀ pàápàá ààrẹ tẹ́lẹ̀ inú ẹgbẹ́ náà Alhaji Najimde Yasin ní ìdájọ́ ilé ẹjọ́ yìí kò tẹ́ lọ́rùn. Orílẹ̀ ló jẹ́ ká gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal lọ tó sì ní ìdájọ́ náà ní gbogbo àwọn dúró dè pé ibi tí ilé ẹjọ́ ọ̀hún bá ti dájọ́ sí òní ẹjọ́ yóò parí sí tí àwọn yóò sì gba kádàrá ìyún ẹni tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn bá dá láre. Wọ́n ní ọjọ́ kẹjọ oṣù 11 tí àwànú èyí tí í ṣe ọjọ́ Ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣẹ̀ṣẹ̀ dájọ́ tó sì tún ní Bàrúwá ni wọ́n tó dá láre pé kó máa ṣe ààrẹ lọ. Wọ́n ní lásìkò táwọn sì ń ṣàjọyọ̀ lọ́wọ́ táwọn ṣe pàtí ìyún ayẹyẹ ó ní àwọn alága bíi mẹ́rin ìyún tẹgbẹ́ onímọ́tò NURTW ńlẹ̀ Yorùbá iná láwọn yẹn MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ tó sì ní àfi bí àlà ló jẹ́ lójú àwọn nígbà tó kéde MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ lásìkò tilẹ̀ ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ dá wọn láre táwọn sì ń ṣàjọyọ̀ lọ́wọ́. Amòfin Tolú Babalẹ́yẹ tó gbẹnu Bàrúwá sọ̀rọ̀ wá jẹ́ kó di mọ̀ pé ìwọ ní nǹkan tó ṣẹlẹ̀ o tó sì ní báyìí àfi kí ilé ẹjọ́ ìyún adájọ́ àgbà Nàìjíríà kó sì dìde sọ̀rọ̀ ọ̀hún kó sì wá nǹkan ṣe sí i nítorí pé ìgbájú ńlá ìní ọ̀rọ̀ náà jẹ́ fún àwọn aṣòfin fún àwọn adájọ́ àti ilé ẹjọ́ tó wà káàkiri Nàìjíríà.